tọpasẹ̀ rẹ̀ èèyàn ó máa ṣàṣìṣe èèyàn ó sì máa kábàámọ̀ lọ́pọ̀ ìgbà. yóò máa kábàámọ̀. Anabi Muhammad ó ní máa kábà manistashara wa man nadima manistakara. bí èèyàn bá ń lọ wá ìmọ̀ràn lọ́wọ́ àwọn olóye kò ní pàdánù orí ayé. àwọn àwọn olóye tíyẹn máa tọ̀ lọ láti lọ wá ìmọ̀ràn iná làwọn tán ti rí ọjọ́ iwájú tán ti mọ bọ́jọ́ iwájú ti rí. Google map ó wo wájú yóò sọ fún wa pé ó dọ̀pù wà níwájú yẹn o. bó ló ti mọ̀ ó lọ wò ó wá. yóò wá sọ fún wa pé ó dọ̀pù wà ńbẹ̀ yẹn o. tó òun lókèètì ọ̀nà míì tẹ́ ẹ bá lè gba báyìí á sè fún yín ní 5 minutes. tẹ́ ẹ bá faramọ́ bẹ́ẹ̀ kóun darí yín gbàbẹ̀ ẹ̀tẹ̀ yẹ́ẹ̀sì. tẹ́ ẹ bá faramọ́ ẹ máa lọ o ẹ̀tẹ̀ no. ó lọ wo wájú wá. ó wá fún wa lábọ̀ bí kíni ṣe rí bí wájú ṣe rí. àwọn èèyàn kan ń bẹ nínú ayé táwọn náà mọ bí wọ́n ti ń nàgà. ṣé ẹ mọ̀ pé sátáláìtì ní ń bẹ lófurufú ní Google Map ń lò. òun láǹfààní àti bá wa wo bí iwájú ṣe ṣe kí ni ọ̀nà tán bá ti blọ́ọ̀kù yóò sọ fún wa pé wọ́n ti blọ́ọ̀kù ẹ̀ wájú o. àwọn èèyàn kan náà ń bẹ lábẹ́ sánmọ̀ tọ́lọ́wọ́n bá fún wọn ní ìmọ̀ òye láti lè máa báwọn kan nàgà wo iwájú. tán bá wá nàgà tán wo wájú wọ́n wàá fún ìwọ lábọ̀ pé tó iwájú yẹn o kò dáa o má ṣe kí ni má gbàbẹ̀ o kò tó wà ń bẹ̀. iwájú yìí ó dáa o gbàbẹ̀ àmọ́ má sá eré o. bọ́rọ̀ àbẹ́tò ayé ti rí gẹ́lẹ́ nù. ìyẹn máa súnmọ́ àwọn tó nímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n lè bá yẹn máa nàgà wo iwájú. àwọn Google Map inú ayé tí wọ́n lọ bẹ́ẹ̀ wò wá. in tó fẹ́ lọ forí lágbó rẹ̀ nínú ewu àtàbúrú ò ṣe jẹ́ káwọn kan bẹ́ẹ̀ nàró kán gun àkàbà kán wo bí iwájú yẹn ṣe ṣe kí ni. má sọ pé wọ́n náà tún fẹ́ lọ là á ó fẹ́ lọ wò ó. jẹ́ káwọn bẹ́ẹ̀ wò ó kán wá fún ẹ lábọ̀. ní àwọn ìmọ̀ ìràwọ̀ ìmọ̀ tá a fi ń nàgà wo iwájú. Masha Allah. Wasalu ala dhikri in kuntum la ta'lamun. ìyẹn máa wò ìyẹn máa súnmọ́ àwọn tó mọ̀ ọ́n ni. ẹ bá nàgà wo wájú ẹ̀yin Google Map nú ayé. àwọn kan lọ́lọ́run ṣe ní Google Map ayé. wọ́n á lọ wò ó wọ́n á fún yín lábọ̀ pé tó. tẹ́ ẹ bá ti rí 100 kìlómítà ẹ yà sọ́tún ni o. tẹ́ ẹ bá ti wá yà sọ́tún ẹ tọ́ lọ ẹ rìn fún 400 kìlómítà. kẹ́ ẹ wá ní ẹ wá rí roundabout kẹ́ ẹ wá yí roundabout yẹn kẹ́ ẹ wá yà. àwọn kan wà bẹ́ẹ̀ táwọn náà jẹ́ Google Map nú ayé. àwọn làwọn tó bá ní irú ìmọ̀ yìí. àwọn ni wọ́n ò jẹ́ kó o mọ̀ pé tó ẹni yìí má fẹ́ o ẹni yìí ó lè fẹ́ o ẹni yìí ìràwọ̀ yín papọ̀ o ó lásìkílà àmọ́ kò ní í bímọ o ẹni yìí ìyàwó yín ò papọ̀ o àmọ́ kò lásìkílà àmọ́ yóò bímọ o. wọ́n máa sọ bí ibẹ̀ ṣe ṣe kí ni bó ti rí kí wọ́n tó wọbẹ̀. àwọn Google Map nú ayé. bẹ́ẹ̀ nìkan bá wá ń tàn ọ́ tó ní má lọ wòràwọ̀ má lọ ṣe gbá ó fẹ́ kó o lọ kó sínú hold-up ni o ó fẹ́ kó o gba wrong way ni o kò kán lọ́hùn o kò ṣe kí ni kò kán lọ́hùn o ẹni ó wá sínú hold-up táwọn kan sì ti gbàbì kan tán fi 30 minutes rí bẹ̀ tóun á wà ní hold-up fún 2 hours alájìbò lẹwà látẹ̀kàn wà ní hold-up bẹ́gà ni. ẹ tẹ́ ẹ mọ̀ pé hold-up máa ń wà bẹ́gà ni òun ò mọ̀. ẹ bá ti yà ní kíní làwọn àgbà wá àti délé ti pẹ́ hold-up bẹ́gà lòun wà látẹ̀kàn 2 hours lòun ti lòun bẹ̀ yìí o. nígbà tí ó béèrè lọ́wọ́ àwọn Google Map nú ayé yóò wá lo 2 hours táwọn kan sì ti kọjá ń bẹ̀ 30 minutes náà ti lọ. bẹ́tò ayé ti rí gẹ́lẹ́ nù ẹni ò bá ti fẹ́ há sínú hold-up ayé
tí ò fẹ́ lọ bọ́ sínú roadblock ayé àfi kó tẹ̀lé Google Map tọ́lọ́run gbé kalẹ̀ fún ètò ayé tí ń ṣe ìmọ̀ ìràwọ̀ ó ní wàhálà mẹ́tìn báńkà. وعلامات وبالنجم هم يهتدون. ما شاء الله. وعلامات وبالنجم هم يهتدون. Ọlọ́run ní àwọn kóòdì kan wà tá a gbé síbi kan ní ẹ bá lọ wo English Kùránì wọ́n á kọ táwọn bá fẹ́ nígbà tí wọ́n fẹ́ kẹ́ ẹ já sí tí Ọlọ́run àkíkà ń tọ́lọ́run ń wí àwọn máa wá tó àlámọ́tì fún yín sí signpost landmark Ọlọ́run gbé signpost sínú ayé ni wàlámọ́tì Ọlọ́run ní àwọn kankan wà tá a kóòdì kalẹ̀ síbi kan kódìn ni wọ́n àmì ìmọ̀nà ni wọ́n àwọn Ọlọ́run la gbé kalẹ̀ síbi àmọ́ gbogbo yẹn kí ó yé wọ́n bí nájímì ẹ wàá kọ̀nẹ́ẹ̀tì àwọn kóòdì yẹn mọ́ ìràwọ̀ binary code yẹn ẹ kọ̀nẹ́ẹ̀tì ẹjọ́ yẹn papọ̀ mọ́ ìràwọ̀ tẹ́ ẹ bá ti líǹkì ẹ papọ̀ mọ́ tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá fi lè kọ̀nẹ́ẹ̀tì hum yahtadun ẹ gbọ́dọ̀ débi tẹ́ ń lọ ẹ ní sọnù ẹ ní ṣìnà ẹ sì ní hásìn hold up nú ayé. èèyàn lè máa sáré kó sì jẹ́ pẹ́yìn ní lọ tí ó máa pẹ́ speed lòun ń lò yìí reverse ló wá eré ló rò pé òun sá àmọ́ eré tó ń sá yẹn òun sá in reverse ni deceleration àbí nǹkan ló ń lò ló ń sáré bẹ́ẹ̀ lẹ́lòmíì ti ń rìn inú ayé tí ó máa wò pé eré lòun sá but ẹ̀yìn ní lọ kò lọ wájú nígbà tí èèyàn ń ṣiṣẹ́ tí ń gba 350,000 ní oṣù tí ó sì kọ́lé tó sì gbà bẹ́ẹ̀ fọ́dún mẹ́wàá. èèyàn ń gba 350,000 ní sálárì ó wá gbà bẹ́ẹ̀ fọ́dún mẹ́wàá kò sì nílé lórí. ẹ ti mọ̀ pé rìfáàsì ní speed rẹ̀ wà ń sáré lóòótọ́ àmẹ́yìn ní lọ. lómi àwọn rí owó àwọn kan sì ń fẹ́ owó náà dànù mọ́ lọ́wọ́ ń rí ṣùgbọ́n àwọn kan ti sọ owó yẹn àwọn ti sọ di èlùbọ́ bí tí ìgbà náà ni wọ́n bá fẹ́ òun sì lóhun rówó ó ń ṣe kí ni ń rówó wọn ní wọ́n rówó wọn ní kálòmí mọ́ rówó wọ́n mọ̀ pé kò ṣeé dínà mọ́ àgbàrá ni kò ṣeé ṣe kí ni kò ṣeé dínà mọ́ wọn ò jẹ́ kó máa rí i àmọ́ wọn ní jẹ́ kó rí i fi ṣe nǹkan rẹ̀ láyé ẹni wọn jẹ́ kó rí ń ṣàká ń kíbò sí pé wọn jẹ́ òun orí wọn wàá jẹ́ kẹ́lòmíì rí wọn ní jẹ́ kó má rí yóò rí àmọ́ tí ó fi ṣe yẹn wọn ó jòkó síbẹ̀ fún ibi tí ó ti wá rí ìtúsílẹ̀ inú ilé ìràwọ̀ ni. ẹni tí bá ń lo ìràwọ̀ Gemini ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o tẹ́ ẹ bá pín tó bá fún yín ní 3 Gemini ni tẹ́ ẹ bá ti pín tí n tó ṣẹ́kù bá ti jẹ́ ẹ̀ta ìràwọ̀ Gemini lélẹ́yìn àwọn kan máa pè ní ìràwọ̀ oníbejì àwọn kan máa pè ní ìràwọ̀ ayárabíàṣá kí mo ti pè é bẹ́ẹ̀ ni ọ̀nà méjì tí wọ́n máa tú sínú Gemini. àwọn tí bá ń lo ìràwọ̀ yìí wọ́n máa ń fẹ́ nǹkan tí wọ́n bá ń fẹ́ ní kíkánjú ni wọ́n fi máa ń fẹ́ gbogbo nǹkan bí kò ti tó wọn lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí kan ti rí nǹkan náà àwọn àtẹ̀yàn bá jọ sọ̀rọ̀ kan síbì kan ẹ̀ẹ̀mẹ́wàá ni wọ́n máa pe ẹnìyẹn pé bó làrọ̀ tá a jọ sọ bó lọ̀rọ̀ tá a jọ tí wọ́n máa pe ọ̀la náà la dáa mo tún ní béèrè náà ni bí ẹni pé kí ọ̀la yẹn kó ti dé nísìn ní kíákíákíákíá Gemini nù. wọ́n á sì máa rojọ́ pọ̀ Gemini tí ò bá rí ibi rojọ́ ó lè síìkì wọ́n máa fẹ́ràn kan máa rojọ́ kan máa sọ̀rọ̀ kan wà níbi tí wọ́n ti máa sọ̀rọ̀ wọ́n lè sọ̀rọ̀ mọ́júmọ́ kò ní rẹ̀ wọ́n o àwọn Gemini nù kò ní ṣe kí ni kò ní rẹ̀ wọ́n
wọ́n máa ní làákàyè ọgbọ́n ẹ̀wẹ́ wọ́n sì jẹ́ ni tí ń ṣe pé ní láì wọṣẹ́ ẹnu wọn a máa jánà láì ṣe kíni láì wọṣẹ́ àwọn ò ní ìdí kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí Gemini bá gbé yẹ̀pẹ̀ síwájú bí eré bí tí ń sọ̀hún tí ń sọ̀hún ní tó pamọ́ nínú ayé ẹni yẹn ní sọ tẹ́ni yẹn ò bá ní ṣàbòsí yóò máa jẹ́rìí pé tí wọ́n ń wíhun bó ti rí nù. béèyàn mẹ́fà bá jókòó báyìí ó lè máa sọ̀rọ̀ ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wọn fún wọn nípasẹ̀ làákàyè ẹ̀bùn tó lùwà bù wọ́n. Gemini a máa ní àìlèmú nǹkan ọ̀kan tó dáa jù nínú nǹkan púpọ̀ tàbí méjì. tẹ́ ẹ bá sọ fún wọn pé tó kíní yìí dáa tẹ́ ẹ tún sọ fún wọn pé lèyìn náà dáa ìyẹn tí ó máa ṣe Gemini ni pé ńgbà wọn pé lèyìn dáa tọ́ntí lélẹ́yìn náà dáa àwọn á ní kó wọn ó mú kan yóò wá mú méjèèjì. àwọn ní máa lo overdose oògùn ẹ máa ń ròyìn oògùn fún Gemini pé oògùn yìí paracetamol yẹn tẹ́ ẹ bá lò ọdún méjì ẹ̀ ní síìkì yóò béèrè pé ẹ̀ẹ̀mélòó tẹ́ ẹ bá sọ pé ẹ̀ẹ̀kan péré yóò lọ lò lẹ́ẹ̀mẹ́fà pé ńgbà tán ní tíyẹn bá lò lẹ́ẹ̀kan kò ní síìkì fọdún méjì tóun bá kúkú lò ní òun ò ní síìkì fún ọdún méjìlá yóò multiply ẹ̀. Gemini nù ìràwọ̀ wọn nù tán bá bára wọn nínú ìgbà kan wọn á tètè máa bá ìgbà náà lọ ìgbà tó le ó rọ̀ wọ́n mọ bí wọ́n ti bá a lò ìgbà tó tún rọ̀ wọ́n mọ bí wọ́n ti bá a lò. tí wọ́n bá rí ẹnìkan tó wà nínú ìnira ilé koko ẹ̀mí wọn ò ní gbé kí wọ́n fi ẹni náà sínú ìṣòro náà àfi kán ràn lọ́wọ́ gbogbo tí wọ́n bá mọ̀ láti fi ràn tàn lọ́wọ́ ni wọ́n máa ṣe. ìràwọ̀ Gemini nù. àwọn àléébù tán ní ìkan lára rẹ̀ ni pé wọ́n á máa ná owó yàfùyàfù Gemini kì í mọ̀lá tówó kọ́ náwó bí àpà. ló fi jẹ́ pé Gemini tó bá fẹ́ ṣòwò àfi kó lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ tí ó máa bá a ṣe ètò ìṣúná owó rẹ̀ tí ó jẹ́ bí financial manager fún. láì jẹ́ bẹ́ẹ̀ ó lè dàbí ẹni pé kò rérè o ó sì ń rérè àmọ́ ń gbà pé yóò máa ná bí tí ń rí náà ní ná. bákan náà àìlè máa bọ̀wọ̀ fágbàlagbà respect ó máa ń kéré lára àwọn Gemini. wọ́n á máa sọ̀rọ̀ ṣàkà àwọn nǹkan yẹn kì í wá jẹ́ kí àwọn èèyàn fẹ́ràn wọn ní máa ń jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ wọn lẹ́yìn láìdá pé kò kí ń bọ̀wọ̀ fún ìsìn máa ń sọ̀rọ̀ ṣàkàṣà pàápàá jùlọ àsìkò tí wọ́n bá ń bínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó ń tọ̀hún lè fẹ́ lọ gbé májèlé jẹ ni wọ́n sọ sí nígbà tí wọ́n bá ń bínú. àwọn Gemini kì í fẹ́ ní tí ó máa jẹ́ kí wọ́n máa bẹ̀rù wọn kì í fẹ́ bẹ̀rù gbogbo ohun tó bá lè máa kó ìpayà wá wọn fẹ́. wọ́n fẹ́ràn láti máa dunnú láti máa wà ní pẹ̀lú ìdùnnú ní ìgbà gbogbo wọ́n sì mọ bí wọ́n ti ń dára rẹ̀ nínú dùn. Gemini wọ́n máa ń fi ọ̀rọ̀ wáyàn lẹ́nu wò wọ́n máa fọ̀rọ̀ wáyàn lẹ́nu wò torí pé wọ́n fẹ́ mọ ìkọ̀kọ̀ ẹni yẹn. ibi wọn wá burú sí ni pé tán bá wá mọ ìkọ̀kọ̀ náà tán wọn ní gògóńgò wọn ò sọ ọ́ fẹ́ lòmíì. àwọn Gemini a máa béèrè lọ́wọ́ èèyàn púpọ̀ kìí ṣe pé wọ́n fẹ́ mọ nǹkan kan ju pé wọ́n fẹ́ mọ ìkọ̀kọ̀ ẹnìyẹn o tí wọ́n fẹ́ mọ̀ náà nìyẹn o wọ́n sì lè fi pamọ́ bí wọn ò ti lè fi ìkọ̀kọ̀ tara tiwọn náà pamọ́ náà ni wọn ò lè fi ìkọ̀kọ̀ oníkọ̀kọ̀ náà ṣe kíni wọn lè fi pamọ́ wọn ò sọ wọ́n máa tọpinpin wọ́n á máa tọpinpin. bákan náà ẹni tó bá ń lo ìràwọ̀ Gemini kò dáa kó tètè máa gba òmìnira lọ́dọ̀ ọ̀gá.
ó máa ń da Gemini tó bá sin ọ̀gá kó ti lé ní ọmọ ọgbọ̀n ọdún kó tó gbòmìnira kó tó lọ́ọ́ dá dúró, ṣùgbọ́n ìyàwó wọn kì í fẹ́ gbà. Wọ́n á tètè fẹ́ máa dọ̀gá. Gemini tó bá wà ní abẹ́ ọ̀gá kò tí ì ní pẹ́ tí òun náà ti máa ronú bó ṣe fẹ́ máa ṣe bí ọ̀gá. Wọ́n máa fẹ́ ní òmìnira, wọn kì í fẹ́ wà lábẹ́ èèyàn. Bí kan ní tiwọn ní máa ṣe wọ́n. Gbogbo àwọn Gemini ni. Tí wọ́n bá wá kó nǹkan jọ, wọ́n á sábà máa fi inú fùfù ìbínú tú nǹkan náà ká. In ló fi dá kán tètè máa gba òmìnira lọ́dọ̀ ọ̀gá, nítorí kí ọ̀gá lè máa bá wọn tò nǹkan tí wọ́n bá fẹ́ bàjẹ́ nípasẹ̀ ìbínú. Ló fi dá kán tètè máa gbòmìnira. Á sì kí Gemini kì í tètè dé. Wọ́n ti máa lé ní 35 káàsì kí wọ́n tó dé. Ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí ní dé yóò máa lọ títí ni o. Àníkalẹ̀ ńlọlá wọn, àwọn àgbà wọn ò fi bẹ̀rẹ̀ sọlá. Àwọn Gemini nù. Wọn ò fi bẹ̀rẹ̀ sọlá. Àníkalẹ̀ ni wọ́n ò ní, àmọ́ kò ní tètè dé. Kò ní tètè dé. Àwọn Gemini máa ń ní ẹ̀bùn. Wọ́n sì máa ń ní ẹ̀bùn ká tan ìròyìn ká. Ìròyìn tẹ́ ẹ̀ sanwó fún. Gemini ó bá yín tàn ká. Kó má gbọ́ ni o. Tó bá ti gbọ́, tẹ́ ẹ̀ sì sọ fún pé má sọ fún yẹn o. Gbogbo ìlú ni ó gbọ́. Ló fi jẹ́ pé nínú iṣẹ́ tí ó bá ìràwọ̀ wọn mu, broadcaster, newscaster, journalist, presenter, writer, ó wà ń bẹ̀, teacher, ó wà ń bẹ̀. Wọ́n tún lè ṣe lọ́yà. Nínú iṣẹ́ tó bá wọn lọ náà ni wọ́n lè ṣe olórin, iṣẹ́ akédègbò, iṣẹ́ onímáíkrófóònù, sọ̀rọ̀sọ̀rọ̀, iṣẹ́ tó bá ra wọn lọ ni. Adẹ́rìn pòṣónú, gbogbo iṣẹ́ bíi károjọ́ ká máa wí tí lè mọ́ kì í rẹ̀ wọ́n ni o. Wọ́n máa ń ní okun àti sọ̀rọ̀ àti rojọ́. Ṣé ẹ mọ̀ kí ilẹ̀ ti ṣú báyìí ní ìsìn kí wọ́n ní kíyàn ó sọ̀rọ̀ tí lè ó fi mọ́. Bó ti nira tóun ó rà wọ́n lọ́rùn. Ó ṣe kí ni? Á rọ̀ wọ́n lọ́rùn, kò ní sú wọn. Wọ́n máa sọ lọ ni. Wọ́n máa sọ lọ ni. Gemini kì í nípín nínú ogún òbí. Èyíkéyìí Gemini tó bá lọ lè gbójú lógún ó tanra rẹ̀ ni o. Wọn kì í sábà rí ogún òbí wọn jẹ. Ló fi jẹ́ pé ó máa dá kí Gemini ta kété sí òbí. Wọ́n máa ṣoríire wọn wálé láti ta ni. Àwọn kì í fi oríire inú ilé là nínú ayé. Yóò rìn òkèrè lòun ó ti rí oríire tiẹ̀ ṣe kíni ṣe wálé. Ìtó bá lọ jòkó ti pé ogún ni ó làwọn ń tanra rẹ̀ ni kò lọ́ọ̀bì kankan nù. Àdúrà tí ẹni tó ń lo ìràwọ̀ Gemini lè máa ṣe ya Allahu ya Jawadu ya Latif, ó kọ Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta yìí, ó kọ tó bá ìràwọ̀ wọn lọ ní 313 313 313 láàárọ̀ lálẹ́, kí wọ́n sì máa sọ fọ́lọ́run kó fún àwọn ní àṣeyọrí lórí gbogbo ohun táwọn bá dáwọ́lé. Bákan náà, àwọn obìnrin tó bá ń lo ìràwọ̀ Gemini wọ́n pín sí ọ̀nà mẹ́ta. Obìnrin tí ń bá ń lo ìràwọ̀ Gemini ó pín sí mẹ́ta. Ìran alákọ̀ọ́kọ́ ń bẹ, èyí tó bá ṣe pé ìyá rẹ̀ ló kọ́kọ́ kú ṣáájú bàbá rẹ̀. Wọ́n kọ̀nẹ́ẹ̀tì ìràwọ̀ tiẹ̀ mọ́ Júpítà. Eléyìí ni àwọn máa yára fèsì ọ̀rọ̀ kó má ì tí ì balẹ̀ ni wọ́n ti gbà sí fún yín. Wọ́n ní kò tiẹ̀ tí ìjó balẹ̀. Àwọn náà sì máa mókè nú ayé, ibi gíga láàyè wọn. Àmọ́ kò dá fáwọn ọmọ yìí láti fẹ́ ẹni ó bá mọ́ra tàbí tó pupa. Ó sì máa dá kí wọ́n fẹ́ àgbàlagbà
tàbí ẹni tó jù wọ́n lọ dáadáa lọ́dún orí. Ìkíní nù. Ìran ẹlẹ́ẹ̀kejì nínú obìnrin tó jẹ́ Gemini ni èyí tó ṣe pé ìràwọ̀ rẹ̀ kọ̀nẹ́ẹ̀tì mọ́ Mars. Bàbá tiẹ̀ ni ó kọ́kọ́ kú síwájú màmá rẹ̀. Eléyìí àwọn máa ń fẹ́ràn kán máa jà bí ìjà ni wọ́n máa jà kí. Bí ìjà ni. Ó kéré jù lẹ́ẹ̀kan wọ́n ní ẹ̀ṣẹ́yún, ìyẹn ni pé kóyún ó jáwọ́ lára èèyàn kó bàjẹ́. Ó máa tó bí 3 tí ó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ọmọ wọn ò sì ní pọ̀ tí wọn ó bí sáyé. Àwọn yìí máa fẹ́ràn kan máa gbọ́ orin, iná ni kọ̀rínù ó fi lágbára lórí ẹ̀. Pàápàá jùlọ nígbà wọn bá wà ní kékeré, wọn a máa gbọ́ orin lọ́pọ̀lọpọ̀. Yóò sì ní ìgbéyàwó ó kéré jù 2, ìyẹn ni pé igi rẹ̀ àkọ́kọ́ ó túká. Ìkejì tó bá là á yóò dúró, tí ò bá là á ó dorí ìkẹrin. Irú àwọn wọ̀nyí wọ́n lè máa ṣòwò kátàkárà. Àwọn wọ̀nyí ó lówó, wọ́n lásìkí, ṣùgbọ́n ibi òye kan náà sí ni wọ́n máa ṣe kí ni wọ́n máa náà sí. Ìran ẹlẹ́ẹ̀kẹta obìnrin tí ń lo ìràwọ̀ Gemini èyí tí wọ́n kọ̀nẹ́ẹ̀tì ìràwọ̀ rẹ̀ mọ́ Òòrùn. Àwọn wọ̀nyí ọmọkùnrin ni ó pọ̀ jù nínú àwọn tá a jọ bí wọn pọ̀ nínú ilé, wọn ó sì fẹ́ràn ara wọn. Àwọn wọ̀nyí wọ́n ó bí ọmọkùnrin ju ọmọ obìnrin lọ, wọ́n á sì máa jẹ́ ọ̀jọ̀gbọ́n. Ẹgbẹ́ máa ń dà wọ́n eléyìí láàmú, àti mèrè àtẹgbẹ́. Oyún ó máa wá bọ́ lára rẹ̀ ṣeré tàbí kó má tiẹ̀ rọ́mọ bí rárá. Àwọn wọ̀nyí nídìí ayatu shifa. Àwọn àyà kan là ń pè bẹ́ẹ̀ nu Kùránì. Wọ́n nídìí òǹtù muhawazataini ikhlas wahumul kitab. Kán máa ṣe fún wọn tàbí kí wọ́n máa ṣe sómi kán máa mú. Ẹni bá ń lo ìràwọ̀ Gemini lọ́kùnrin, yìí tó pọ̀ jù obìnrin ní máa ṣe sábàbí ikú wọn nípasẹ̀ pé yóò fún wọn ní nǹkan jẹ tàbí kí wọ́n fi abẹ́ kó nǹkan lára obìnrin. Tí máa sábà pa ọkùnrin tó jẹ́ Gemini nù. Bí kán pàdé nǹkan kan lára obìnrin tàbí kóbìnrin ó lé májèlé fún wọn. Àìsàn tó bá bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday, ní ọjọ́ Monday ní oṣù karùn-ún ọdún, sí ẹni tó bá ń lo ìràwọ̀ Gemini, àìsàn náà ni ó pa. Kí mo ti wí? Àìsàn náà ni yóò pa. Pàápàá jùlọ tó bá lọ bọ́ sí ọdún tó jẹ́ danger age 25, 43, 11 tó bá wà lọ́mọdé. Táìsàn yẹn bá bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday tó sì jẹ́ pé oṣù karùn-ún ọdún, ntí ó gbẹ̀mí rẹ̀ nù, kò lè là á, kò lè ṣe kí ni? Ìràwọ̀ ni. Ìràwọ̀ ni kí ni? Ìràwọ̀ ni. Ìràwọ̀ ni. Favorable color, àwọn àwọ̀ tó bá Gemini lọ, ó bẹ̀rẹ̀ látorí green, sky blue. Àwọn àwọ̀ tó bá Gemini lọ nù. Green, sky blue, brown, yellow, black àti white. Àwọn kọ́lọ̀ tó bá ìràwọ̀ yìí lọ rèé. Lucky kọ́lọ̀ wọn, lucky number wọn 5 ni. Àwọn nǹkan tí wọ́n lè máa fi ṣe sàárà tí wọ́n bá ṣàdúà, ó bẹ̀rẹ̀ látorí iṣu kó wá jẹ́ òǹkà 5 tàbí kán pín fún èèyàn 5. Wọ́n lè lo àwọn nǹkan táwọn náà lè máa jẹ tí wọ́n ti fi lọ́lẹ̀ kó bá ìràwọ̀ wọn mu. Ó bẹ̀rẹ̀ látorí ẹ̀wà, ẹ̀pà, èso, tinú ẹran,
àwọn kan tán lè máa jẹ tó dáa jù fún àlàáfíà àti ìlera ara wọn nìyẹn o. Tó dáa jù fún àlàáfíà àti ìlera ara wọn nìyẹn. Òun ni tá a kà kalẹ̀ yẹn. Ẹ̀pà, ẹ̀wà lóríṣiríṣi àti gbogbo nǹkan bá fi ẹ̀wà ṣe bí èkuru, bí mọ́mọ́, bí àkà. Wọ́n lè jẹ, wọ́n lè jẹ iṣu, wọ́n lè jèso, wọ́n lè jẹ tinú ẹran. Ṣùgbọ́n ara ẹran tá a mọ̀ sí red meat kò dáa fún Gemini. Àgbàdo àti wheat kò dáa fẹ́ni tó bá ń lo ìràwọ̀ Gemini. Fẹ́ni tó bá wá fẹ́ àlàyé síwájú sí i tàbí ó fẹ́ mọ̀ nípa ìràwọ̀ tiẹ̀, WhatsApp number tẹ́ ti bá mi sọ̀rọ̀ rí 0703 492 4039 lẹ́ẹ̀kan sí 0703 492 4039 0703 492 4039. Àwọn Gemini wọ́n lè ṣiṣẹ́ ìjọba, wọ́n lè ṣàfáà, wọ́n lè ṣe in tí wọ́n ó lọ ṣiṣẹ́ lé lórí ní ìbínú. Wọ́n ó ṣiṣẹ́ lórí ìmọ̀ bọ̀wọ̀ fágbà, wọ́n ó ṣiṣẹ́ lórí ìmọ̀ yára fèsì. Àwọn nǹkan wọ̀nyí ẹni tó ń lo ìràwọ̀ yìí ní láti, wọ́n lè ṣiṣẹ́ ìjọba àmọ́ wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí. Wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí. Àwa sọ ní ìjẹjọ́ ń pé tá a bá fẹ́ ṣe ìsáàbù, tá a fẹ́ mọ ìràwọ̀, orúkọ tá a máa ń lò kó jẹ́ orúkọ tí wọ́n bá tẹ̀ mọ́ ẹni yẹn lára. Èèyàn ń jẹ́ Kàfáyá, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn Títí ni wọ́n ń pè é. Títí yẹn lẹ́ẹ̀fi mọ ìràwọ̀ tí ń lò kì í ṣe Kàfáyá o. Mistake kan wà ńbẹ̀ táwọn èèyàn tún máa ń ṣe, àwọn àfún ní ìsáàbù. Tíyẹn bá ń jẹ́ Títí, ṣe mọ̀ pé àpèjálẹ̀ Títí kí ni? Ó lè jẹ́ Títí lọ́pẹ́, ó lè jẹ́ Títí láyọ̀. Ẹ má lò ó délẹ̀ o tí wọ́n kì í bá pè é déédéé ibi tí wọ́n pè é déhùn náà lẹ́sẹ̀ kí ni? Lẹ́ti ṣírò rẹ̀ o. Ẹ má sọ pé Títí láyọ̀ ní fúùlù kẹ́ wá lo Títí láyọ̀, ọ̀tọ̀ ní wrong number ní ó fún yín o. Tíyẹn bá ń jẹ́ Fátímà tí wọ́n kì í pè ókọ rẹ̀ délẹ̀ tó jẹ́ pé Fàtí ni wọ́n ń pè é, Fàtí lẹ́ lò fún o kì í ṣe Fátímà o. Tíyẹn bá ń jẹ́ Sùwéìbà ṣùgbọ́n wọn pè ní Sùwéìbà, Sùwé ni gbogbo ayé ń pè, Sùwé ńlẹ́ ṣe kí ni? Lẹ́ṣirò fún o. Orúkọ tán bá ti abbreviate kì í ṣe èyí tí wọ́n sì pé o. Ìdájọ́ ẹni tí ń jẹ́ Gàsálí tán ń pè ní Kàsálí kọ́ o. Ọ̀tọ̀ ni àṣìpè, ọ̀tọ̀ ni wọ́n pè é dé. Wọ́n abbreviate ẹ̀, ibi wọ́n bá abbreviate ẹ̀ dé náà lẹ́ṣẹ̀ ìsáàbù ẹ̀ dé. Ẹni tí ń jẹ́ Ọláolú ṣùgbọ́n Láolú làwọn èèyàn máa ń wí, ẹ ní fi ọlá kún Láolú tí wọ́n wíwù náà lẹ́sẹ̀ kí ni? Lẹ́ṣì. Ìyẹn ń jẹ́ Fọláṣadé ṣùgbọ́n Ṣadé làwọn èèyàn wí, déédéé Ṣadé òun náà lẹ́sẹ̀ kí ni? Lẹ́ṣirò fún ni ó fún yín ní pásíwọ̀dù ilé ìràwọ̀ rẹ̀. Ìyẹn ń jẹ́ Adéòtí, Adé làwọn èèyàn tẹ̀ mọ́ ńlá, ẹ má fi òtí kún ìsáàbù rẹ̀, Adéhùn náà ní kẹ́ ẹ ṣe kí ni? Kẹ́ ẹ ṣírò. Ìyẹn jẹ́ tàwọn àfáà tí wọ́n ń ṣe ìsáàbù àti gbogbo àwa tá à ń kọ́. Handout tún ti fẹ́ jáde inshallah torí
a ti bá ṣẹ́ yẹn lórí 50%, ó kù 50% kó parí. So hopefully by next week ó yẹ ká launch ẹ̀ pé tó ó jáde o, a ṣe launching rẹ̀ lórí live show náà láti ti ṣe inshallah. Kálukú mọ̀ wá launch ẹ̀, mo launch ẹ̀ pẹ̀lú iye báyìí, mo launch ẹ̀ pẹ̀lú iye báyìí, PDF náà ni o, tí kálukú mọ̀ ra tiẹ̀ látòrí WhatsApp. Ìyún jẹ́ ti ìràwọ̀ Gemini, ibi tá a fi ètò talẹ́ yìí tì sí rí o, ó tún dọjọ́ mẹ́jọ inshallah. Ọlọ́run sọ wá jùgbà náà lọ. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.